Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́. Yaya bàtà ìbò. Ọgbẹ́ tí bí àtàjẹ́ ẹni kò lè máa sàǹtà yàrá wá lórí àpáta èmi dúró lórí ọ̀rọ̀ tí bí Bàtìrìbò. àfẹ́lẹ́ ìgbé gbogbo agbára ẹ̀mí àfẹ́lẹ́ Kábíyà òfin òun ẹ̀sìn dàyà bàtìrìbò. mo gbé mi ọ̀pọ̀lọpọ̀ sẹ́bà mo ti wúlẹ̀ ọlọ́gbà ọdún àṣẹ ọjà gbẹ̀mí bẹ́ẹ̀. Àmín. Ọ gbọ́dọ̀ tún gbẹbọ mọ́. Mo gbé gbogbo ẹbọ mi. Mo bí òòṣà. Mo di ẹ̀. Mo mú kí aṣọ ta gógó. Kí a má ṣe rí. Ẹlẹ́dàá ni mọ́. Mo ká àlùkò lórí òrì. Ẹ yóò gbọ́ àlọ́. Ẹ káàdà. Àmín. Àṣẹ kó gbé mi. Àmín. Jésù Olúwa. Àmín. Náà ọba lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Mo fẹ́ sọ̀rọ̀ lórí wòlíì agbẹ́bọmi. Ó tójọ́ méjì mẹ́ta tí ọ̀rọ̀ náà tó ti ń já rìnrìn lórí afẹ́. Èmi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé ó lọ ṣàbẹ̀wò sọ́sùn ni. Kódà ọ̀nà tó gbà fi ṣàbẹ̀wò sí Ọ̀ṣun àti tó ṣe ń bẹ̀ gan àwa tá a jọ́ lọ́sùn gangan ayé tiẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí abiyamọ tó bá gbọ́mọ sílẹ̀ tọ́mọ yẹn tí bá wá ń pariwo màmá 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 bí abiyamọ yẹn bí kì í bá ṣèkà yọ wẹ̀yìn wò báyìí pé ọmọ mi ń pè mí. Lẹ́yìn àwọn bàbá sọ pé abiyamọ kò ní gbọ́ igbe ọmọ rẹ̀ kọ́mọ tàti wèrè èsìsì kì í jó máa ìtawàrà. Ọ̀rúnmìlà ní òjì kùtùkùtù gbádé karí ọlọ́mọ olójú dẹ ọlọ́mọ olójú bàbà ọlọ́mọ lójú òjé ojú òjé ni ẹ mú wò mí o ẹ má fojú dẹ wò mí ojú òjé ẹnìkan ẹ mú wò mí o ẹ má fojú bàbà wò mí ojú òjé ni ká ẹ mú wò mí o ẹni tẹ́ ẹ bá fojú dẹ wò ó gbé ojú òjé ká ẹ mú wò mí ẹni tẹ́ ẹ bá fojú bàbà wò onítọ̀hún sì kángun. Wòlíì tí ó lọ ṣàbẹ̀wò sí Ọ̀ṣun bó ṣe lọ dáa torí pé ìyá ó ti fojú dẹ wò báwọn ṣùgbọ́n ojú òjé ni kí wọ́n mú kí wọ́n fi wò mí torí pé bí wọ́n bá koríki Ọ̀ṣun tí wọ́n bá kìlọ̀ tí wọ́n bá kìbọ̀ wọ́n á ní ọlọ́wọ́ idẹ ìyá ó ti fojú dẹ wò. Ìrìn àjò ṣẹlẹ̀ arákùnrin wòlíì yìí ká tiẹ̀ wá sọ pé àmọ́ àtọba àtìjòyè torí èmi retí kí bàbá wa Àtaọ́jà kí wọ́n ti lọ́rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ àgbọ́rọ̀ látààfin. Bẹ́ẹ̀ wá sí gbọ́ látààfin máa ìgbà míì gan èèyàn máa rò pé àbí 200 million naira àbí 1 billion naira lówó tí wọ́n gbé fún bàbá ní èrò tènìyàn nìyẹn ènìyàn máa rò ó pé bóyá bẹ́ẹ̀ lórí. Torí b'Olódùmarè bá bá wọn ṣe torí wọ́n bá sọre tí ó jogún ìní àwọn bàbá wọn tó bá jí àtẹ́wọ́gbà fún gbogbo ayé tájọ UNESCO tí wọ́n sì náwó lé lórí kò yẹ kọ́nà àti jẹ ènìyàn bàjẹ́ wọ́jọ́ tí wọ́n ti ń jẹ́ bọ̀ ní àgbọ̀n kankan látàfin k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Àwọn bodè olúbodè tí wọ́n bẹ̀ ń bẹ̀ kò sí mí lè mọ̀ kò sí mí ní kàyéfì torí pé ọ̀nà àti jẹ wọn ló jẹ́ wọ́n gbà wọ́n síṣẹ́ sọ́lọ́sùn ni wọ́n ṣé wọ́n mọ̀ nípa àṣẹṣe ṣé bí à ń wá àwọn tá a máa empower wọn àwọn tá a máa fún níṣẹ́ ṣé bí ló gbọ́ pọ̀lọpọ̀ débẹ̀ ó kúkú débẹ̀ ní kúkú jẹ́ ń jẹ ìdí Ọ̀ṣun àwa táwa náà jọ́ lọ́sùn ara wa mélòó nínú wa ló fira rẹ̀ jìn pé mo fẹ́ lọ rèé ṣe àṣefọ́sùn ká tiẹ̀ wá fira wa jìn nídìí Ọ̀ṣun ilẹ̀ bí là ń tún ṣe ni ilẹ̀ tọ̀hún là ń tún ṣe ni. Àfọjọ́ tó ní kálukú wa tá a bá lálejò tá a bá sọ fún ẹ pé àmọ́ débi odò àgbáyé odò àgbáyé òun náà la rí bí wọ́n ti ṣeun. Kábíyà òfin òun ẹ̀sìn dàyà bàtìrìbò. Mo gbé mi.
mo gbé mi ọ̀pọ̀lọpọ̀ sábà mo ti wúlẹ̀ ọlọ́gbà tó àṣẹ ọjà gbẹ̀mí bẹ́ẹ̀. Àmín. Ọ gbọ́dọ̀ tún gbẹ bọ́ mọ́. Mo gbé gbogbo ẹbọ mi. Mo gbé òyà. Mo di ẹ̀. Mo mú kí aṣọ ta gbogbo. Kí a má ṣe rí. Ẹlẹ́dàá yín mọ́. Mo ká àánú kó lù yóò rí. Ẹ yóò gbọ́ àánú. Ẹ káàdà. Àmín. Àṣẹ kó gbé mi. Jésù Olúwa wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ pé arákùnrin náà ó yẹ kó kú síbẹ̀ ni bọ́bá wa tó kú ohun tá a tún sọ ni pé a ti sọ pé òòṣà yẹn nǹkan burúkú ni kò ṣeé bá gbélé ṣé bẹ́ẹ̀ yẹn ló dédìí ẹ̀hún ń ló kù ẹ̀yin ìjọba ẹ̀yà gbọ́ o gbogbo ohun tá à ń sọ fún yín náà rí ẹ má fojú bó ṣe yẹ kó rí ẹ má fi wòrìn àjò yẹn o ẹ já ṣègbésẹ̀ lórí ẹ̀ ṣé ẹ mọ èèyàn tí kinní yẹn ti ń pa láàrin ìlú ṣùgbọ́n náà mi dùn fún arákùnrin ọ̀jọ̀gbọ́n kan tó sọ̀rọ̀ ó ní ṣé kìí ṣe tí arákùnrin wòlíì yìí lọ rèé ṣe ń ló bí òjò tọrọ nílùú Òṣogbo báyìí. torí Òṣogbo ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù òjò tó rọ̀ lánàá pé kò kí ń ṣiṣẹ́ pásítọ̀ yìí torí ìgbà tí òòṣà jókòó tí pásítọ̀ lọ ń disturb òòṣà ẹ fi chọ́ọ̀chì yín sílẹ̀ ẹ lọ ń disturb òòṣà níbi tó ṣà wà náà òjò ti rọ̀ ṣe ẹ ṣọ́ọ̀ pé kò ṣe pásítọ̀ ẹ̀ ló bá gbogbo ẹ̀ lẹ̀ wọ́n yẹ pé òòṣà ló bínú because mi mọ bójú ṣe máa rọ̀ tó wá jẹ́ pé the whole city ni òjò collapse almost every houses almost every shops ni òjò collapse tó fi mọ́ gbogbo àwọn signposts everything see the videos gbogbo àwọn ará Òṣogbo náà mọ tójú wọn yín dànù pẹ̀lú àwọn fídíò tá à ń rí káàkiri is it not the work of this pastor kí ló ṣàṣe fún yín tẹ́lẹ̀ lè kúrò ní ibi tó wà torí lẹ́yìn ìgbà tí pastor yẹn ṣe prayer yẹn tán lógún dé o lógún dé ni woro sí woro ṣẹlẹ̀ lóṣogbo tó di pé bóyá ṣà ló ń bínú. torí ọwọ́ òjò yẹn jìn ọ̀nà afẹ́fẹ́ yẹn jìn kì í ṣèlú Òṣogbo nìkan ìlú Ìṣẹ̀yìn ló bá mi lọ́jọ́ náà ọ̀fẹ́ ìjìjà ṣùgbọ́n Òṣogbo nìkan ló ti bà nǹkan jẹ́ kí ló dé tó jẹ́ lu Òṣogbo ni gbogbo ń tó bá jẹ́ ààbò ìlú ẹ má jẹ́ ababẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ̀rí tí ń tú ìlú òdèdè máa tú fúnra aráàlú ní ọmọ fọwọ́ ara wọn túlù ẹ má túlù Òṣogbo ìgbà tọ́rọ̀ wá kanlẹ̀ sí òtún kan bá lé sẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ṣé wọn ò padà san àjẹké lánàá ọmọ kú lónìí béèyàn bá jẹ́ni tó yé tọpọlọ sì wà lórí ẹ ó yẹ kó mọ̀ pa jí àná náà lọ́pọ̀ ọmọ jẹ ṣé kìí ṣe ń tarakùnrin wòlíì yẹn tó lọ rèé fà ń ló gbé gbogbo òrìn àjò yìí ń ló gbé bá lu Òṣogbo ẹ̀yin náà wò. a ti wà sí báyìí o wà náà Ọlọ́run ló wá o ẹ wo òjò ẹ wo òkúná ẹ wò kan gbogbo àwọn alọ́láyà báyìí ní ọjà gbogbo kíní òpó lọ́rùn tí wọ́n kọ́ lọ́wọ́ ta kíní àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ náà àwọn sólà kíní àwọn sólà náà ṣe ń pè gbogbo rẹ̀ pátá ló ti di gbogbo odò ìwọ̀n ló fi ọjọ́ ìdí jẹ ẹ̀ẹ́dì báyìí tó parẹ́ tó àdáàbò iná wọ́n yà ná gbogbo ẹ̀ tí gbó lulẹ̀ nísàlẹ̀ mẹ́rin lájọkọ̀ dé Ọlọ́run ló yọ wá ẹ wò kan kò sọ́nà kankan máa dalẹ̀ gbà báyìí gbogbo ẹ̀ wà iná tó wó lulẹ̀ gbogbo ẹ̀ ẹ̀ẹ́dì báyìí sọ́nà kan ò tẹ́ bá rí bẹ́ẹ̀ jẹ́ ìjọba àwọn tó bá lè wá lálẹ́ ìsàlẹ̀ máa sí ọ̀nà gbogbo kan ló ti wó pátápátá adégún yẹn pọ̀ òjò yẹn pọ̀ gidi gan. ìdánwò mọ́tò wa náà ló yọ wá ti di jẹ́ lálẹ́ yìí o ẹ̀ẹ́dì báyìí gbogbo ọláyà pátá ó dára gbogbo ẹ̀ ti jí pa. mo délùú Òṣogbo inú mi bàjẹ́ ìlú wa dá lọ bí ẹni pé kò séèyàn gbogbo dúkìá wa bàjẹ́ nínú ìlú Òṣogbo gbogbo wọn bíbọ̀dù èyí táwọn pastors yẹn tí wọ́n ṣe ni èyí táwọn ìjọba tí wọ́n ṣe ni oníkálukú jẹ gbèsè lọ ayé bí ààbò ìlú kí ló dé tá à ń lọ rèé nàgà tá a tún fi gọ̀gọ́ fa ń tọ́wọ́ wa ò tó. gbogbo olùkọ̀ọ̀kan ló ní nǹkan àmúṣagbára wọn arákùnrin wòlíì yóò bà ìlú Òṣogbo jẹ́ yóò bà ìlú Òṣogbo jẹ́ ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Òṣogbo pẹ̀lú òjò tọ́rọ̀ tí kì í bá jẹ́ pé ìjọba bá dá sí ẹlòmíì lè má dìde
mọ́ láyé. Ojú ọ̀sẹ̀ máa rọ̀ lóṣogbo. Etí ń rọ̀ lóṣogbo ti pẹ́ ṣùgbọ́n irú ètò ọ̀rọ̀ ń kọ̀rọ̀ rí. Irú afẹ́fẹ́ tó fẹ́ yẹn kò fẹ́ rí. Ìlú ń bẹ tó jẹ́ ohun sàmì àpẹẹrẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà tí ọba ìlú yẹn tó jẹ́ dòdò tí ò lè so dódó lọ́dún náà lọ́hùn àwọn tí wọ́n bá jọmọ̀ ìlú wọn máa ń gbọ́ bí n bá ti ń sọ yìí. Ọba ìlú yìí jẹ́ dòdò bẹ́ẹ̀ ni ò lè so dódó. Ó ló ń gba Jésù ní Olúwa àti olùgbàlà. It has mouth, it cannot speak. Ó létí ni kò lè gbọ́rọ̀. It has ears, it Ó cannot lójú hear. kò lè rí It náà. has eyes, it cannot Ó ní see. oh God, Psalm 115 verse 8 sísàlẹ̀ ibẹ̀ ló ti sọ. Àwọn ère tẹ̀ ń wí yẹn bẹ́ẹ̀ bá gbé wọn sínú omi wọn lè gbéra wọn jáde. If you put those Àti olùgbàlà wọn tàpá sóhun ààbò inú ìlú wọn. Ìdíjà nínú ìlú náà lọ́dún náà èèyàn kan ṣoṣo ló pa. Nígbà tí ìdíjà tó bẹ̀rẹ̀ sí ní jà nílùú yìí afẹ́fẹ́ tó fẹ́ tó gbé páànù tí ń bẹ lórí ilé ó sì bẹ ọmọ ọba yẹn ó sì bẹ orí ẹ̀. Páànù ilé ń lọ bẹ orí ọmọ ọba ìlú. Lọ́dún náà lọ́hùn-ún nígbà tíjọba tí wọ́n dìde ìrànlọ́wọ́ tírélà ni wọ́n fi kó páànù wọ̀lú tí wọ́n ń pín fáwọn ènìyàn tó jù sílé wọn. Lọ́dún ọba yẹn ṣe mẹ̀dọ̀ ó sì jókòó ara rẹ̀ jẹ́ títí tán tó fi dé. Ó jókòó ara rẹ̀ jẹ́ títí tán tó fi dé. Ẹ má jẹ́ àtòrí ntàwa nìkan jẹ ntàwa nìkan mu. Ẹ̀tọ́ tiwa nìkan àpò tiwa nìkan bámúbámú ni mo yóò mọ̀ pé bí ń pọ̀ mẹ́lòmíì. Ẹ má jẹ́ ká fi bà tọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn jẹ́. Nínú àbòlú Òṣogbo lọ́sùn Òṣogbo jẹ́ tí wọ́n bá kìyàn ọmọ kí ni ọmọ kìyàn mọ́. Aró ní ń bẹ lọ́sogbo fi ń wù mí gbé afẹ́ baró jẹ́ kọ́mọ́ sàró ń bẹ̀ mọ́ kí ló lè wá tú káráyọ́mọ̀ bá ṣe gbé bẹ̀ mọ́ kábíyèsí Àtaọ́jà etí inú orírun bàbá yín ni o. Ẹ̀yin ọmọ bíbí ìlú Òṣogbo etí inú ìlú bàbá yín ni o. Ó lè jájọ ní gbogbo wa kó jẹ́ pé gbogbo apáta ibi tí à ń to aṣọ ọmọ ni ṣùgbọ́n sún mẹ́nìkan jẹ́ nìkan lọ. Ǹjẹ́ mọ́jọ́ tí wọ́n ti ń ronú ìrìn àjò yìí bí àbá gbàgbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ ni wọ́n ń sọ̀rọ̀ lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn tí wọ́n mú ọjọ́ tí wọ́n dìbò kì í ṣe pójú tiwọn náà fọ́ kì í ṣe pé tí tiwọn náà di kì í ṣe pé wọn àmọ̀ pé àkókò Ọ̀ṣun Òṣogbo ni wọ́n fi ètò ìdìbò sí. Ayé ké gbàjarè tá a ké nígbà náà ọkùnrin tó ké obìnrin tó ké àjọ Trazo nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àṣẹ Dr. Olúṣèyí Àtàndá wọ́n gbìde wọ́n kọ̀wé ìjọba ṣe àtúnṣe lórí ìrìn àjò yẹn. Láti ìgbà yẹn inú wọn ò dùn pé báwo lo oníṣẹ̀ṣe ṣe rí ní àjò yẹn ṣe. Àbájáde tí wọ́n ṣe tínú wọn ò dùn wọ́n fi ìrìn àjò ètò ìdìbò sákòókò Ọ̀ṣun kó lè bá a ṣe díra wọn lọ́wọ́. Ọlọ́run jù wọ́n lọ. Wọ́n wá tó ronú pé kí làwọn lè ṣe odò Ọ̀ṣun tí wọ́n ń pọ́n tí wọ́n fi tún yí àkókò ìbò síwájú. ń ló jẹ́ kí wòlíì yẹn ọlọ́rẹ̀ ṣe tó ṣeun ọ̀tá àṣẹ̀ṣe pọ̀ bí irun orí Olódùmarè ló fún wa lábẹ́ tá a fi ń rí ifá. Ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ síbi odò yẹn wòlíì ni wọ́n tí wọ́n jẹ́ wòlíì nígbà ìmọ̀ tí wọ́n mọ ìṣẹ̀ṣe kó tó di pé ìṣẹ̀ṣe wá mú wọn padà wá sílé. Àwọn tí wọ́n lọ síbi odò yẹn wòlíì ni wọ́n o. Nígbà ní tọrọ máa wo tèmi ń bẹ nínú wọn. Ẹ̀yin tí ẹ jẹ́ pásítọ̀ wòlíì Reverend whatever tẹ́ ń pè mí pé ẹ̀rí lágbájá ń bẹ ṣé tó ṣe ń sọ wá dá ìyẹn nígbà tí wọ́n lọ dáadáa padà ajá ni o sí church. Mèsì tí mò ń fún yín ẹ má pè mí mọ́. Iṣẹ́ tá a rán kọ́ ni kì í pakọ̀. Wòlíì bẹ́ sọ́sùn nínú ọmọ tọ́jọ́ ọmọ Ọ̀ṣun tọ́jẹ́ wòlíì nígbà ní tí wọ́n jọ bí akẹgbẹ́. Ó lọ fún ní sáìsì tí ó lọ fún ní ìdápadà rẹ̀ bí wọ́n ṣe dọ́dọ̀ rẹ̀ hùn ká ní wọ́n bá wòlíì yẹn níbẹ̀ ni bọ́ bá ka sáàmù ni wọ́n dá lóhùn.
bẹ́ẹ̀ náà tún ni nílànà ti mùsùlùmí tá a bá rẹ́ni tí ó jẹ́ àáfàá ṣèyíkì ni ìmáàmù ni mùdírù ni whatever ń tọ́ ọba wulẹ̀ kọ́ jẹ́ bọ́ ọba bẹ́ sí ṣẹ̀ṣe àwọn sáìsì ẹgbẹ́ ẹ̀ náà ti ń bẹ nínú ṣẹ̀ṣe táwọn náà jẹ́ ọmọ mùsùlùmí tí wọ́n dá padà fún ni mo ṣe máa ń sọ pé gbogbo ènìyàn tí wọ́n ti bà ṣẹ̀ṣe jẹ́ ní ọjọ́ àná àwọn là ń mú lónìí tí wọ́n gbọ́hùn wọ́n ti bàjẹ́ lánàá á dá wọn padà ẹ̀mí yẹn wọnú wọn pípọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbìyà ṣẹ̀ṣe tí ń bẹ lórí ìrìn àjò afẹ́fẹ́ yìí wọ́n ń ṣe tí ń ju ọjọ́ orí wọn lọ ẹ rí ms bàbá ni tí a bá dákọ ms bàbá wọ́n ní ẹ máa sọ pé sallallahu alayhi wa sallam tá a bá dákọ olówó èkó nǹkan kí n lásọ tá a bá dákọ àkànbí ọlọ́ba kí n lásọ alaswife tá a bá dákọ ẹ̀ kí n lásọ ẹ bá ní wá nǹkan náà fún àná àìkéwù mi ni ò jẹ́ máa ti ń sọ pẹ̀lú ẹ̀ nípa eléyìí ọjọ́ ní máa ń pẹ́ ìpàdé kì í jìnnà àwọn wòlíì ìṣẹ̀ṣe atúní pásítọ̀ tó o bá mọ̀ pọ̀ jẹ́ CAC tó o bá jẹ́ CAC pásítọ̀ tó o bá bẹ́ síṣẹ̀ṣe àwọn CAC pásítọ̀ ẹgbẹ́ rẹ̀ ń bẹ tí wọ́n oh my God inú mi ti ń dùn ni pé mo dúpẹ́ f'Olódùmarè pé àkókò yìí ó sojú mi àwọn kan bẹ lónìí ọ̀run báyìí tó jẹ́ pé bí wọ́n bá ń wọ ìwò tí ń rí gbogbo tí ṣẹlẹ̀ yìí bí kákòókò ìkó sojú wọn ni torí pé wọ́n gbìyànjú akitiyan púpọ̀ nítorí yẹ kárán kọ́là rán wòlíì o ti ṣe ń jẹ fáyé báyìí o iná tó dá ọ̀wà tó dá pọ̀ ayé ti jẹ́ ń jẹ̀rẹ̀ àti jẹ́ tán gbogbo àgbáyé náà wá ti wá ṣe ń jẹ tiẹ̀ náà báyìí ará Ìbàdàn ṣe ará Èkó ṣe Ẹ̀gbá ṣe Èkìtì ṣe diaspora gangan ṣe ń jẹ o wọ́n wá gbé síwájú ìwọ wòlíì nìkan bó wá ló ṣe wá jẹ tán báyìí. torí inú tó ṣòro ṣẹ̀ lóbìnrin ojoojúmọ́ lọ́mọ gbàlejò yàtọ̀ fáwọn àlejò tó ti ń gbà kálá bá fẹ́ fojú lámẹ̀tọ́ wò pé ó yá o bí yẹn bá ṣe gbèsè irú chọ́ọ̀chì yẹn ó yẹ kí wọ́n tilẹ̀kùn bẹ̀ pa ni kí chọ́mọ́sì chọ́ọ̀chì ń bẹ̀ mọ́ àná ti bẹ́ já bẹ̀ gbogbo ẹni tí bá ń bẹ nínú chọ́ọ̀chì wọn ìdí Ògún lẹ̀ tí ń ṣèjọsìn wọ́n ti bẹ́ já bẹ̀ chọ́ọ̀chì alájá ló kọ chọ́ọ̀chì yẹn ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe. ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kí òkòbó wa kọ́ máa bọ̀ àbọ̀ ìlú mọ̀ ń tú ìlú mọ̀ ń bàjẹ́ ẹni tó kàn lọ́mọ o ẹ̀yin náà ẹ wo fọ́nrán ìlú Òmùpó. ojú ọ̀nà Òmùgọ̀ nìyẹn o Òmùgọ̀ ni ẹ̀rí wà kò sẹ́dá kan ní ìlú mọ́ ìlú ti tú wà láì tàlà ẹ bá níbi dájú lọ kó sáka gan ẹ bá yìí dáhùn ọlọ́dẹ ṣe ń yìnbọn wọ̀ dáhùn ọlọ́pàá wà láì ẹ ti rí Òmùgọ̀ ní o ìlú ti tú yẹ́yẹ́ kò sẹ́ ẹ̀rí wà kò sẹ́yìn kan ní ìlú mọ́ wà láì àbẹ́ ẹ̀rí ni ìlú tó yẹ pé ó pọ̀ gan ẹ ti rí báwọn ọ̀gá ẹ ti gbogbo lẹ̀ kúnlé ẹ̀rí gbogbo mọ́ọ̀sì gan ti tilẹ̀ gbogbo lé ẹ ti rán ẹ ti di Òmùgọ̀ bíi tí. ìlú Òmùpó lẹ́rí un kò séèyàn níbẹ̀ mọ́ ìlú ti tú ènìyàn ti tán nílùú gbogbo àwọn abánidá tí wọ́n dá ìrìn àjò ọ̀dàdá sílùú yẹn wọn ò bá lù débẹ̀ mọ́. nínú ara lẹ́tẹ̀yìn òpó níwọ̀n yìí tẹ́ ń pè ní ilé Ọlọ́run láyé tí ń sá nínú ilé Ọlọ́run nínú ìlú Òmùpó wọn tí ò sí yẹn ń bẹ̀ mọ́ yẹn o sọ ní wòlíì kan lè ṣe wòlíì mẹ́mọ́ ẹ̀yin sì rèé brẹ́là níyín chicken níyín ẹ̀yin tọ́mtọ́mù ẹ̀yin tọ́kì ẹ̀yin tọ́ngbélé àti ẹ̀gbá àwọn àfáà tí wọ́n sọ pé àwọn lè yọ gbàdí bọ́bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wòlíì tẹ́ ẹ jẹ́ pásítọ̀ kí lẹ́ yọ ọ̀run làdí bára ayé bá ń bá níjà ó ní ará òdi ọ̀run là á bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí gbógun ayé bá ń gbógun ti ni á pe ogun ọ̀run pé kọ́ wá bá ní gbógun táyé wí ni ogun ti ilé ayé láàrí jàyé àtúnránṣẹ́ sí ogun ọ̀run pé wọn ò bí dáa pé kọ́ máa bọ̀ wòlíì abómi sọ̀tá omi tí ò lápá omi tí ò lẹ́sẹ̀ tó jẹ́ pé yanrìn tómi gangan ń bẹ lórí ẹ̀ ìmọ̀ tó ń wọ́ yanrìn yẹn gẹ́rẹ́rẹ́ ni Ọ̀rúnmìlà ní butubutu yanrìn adíwáfómi omi ní bẹ láàrin ọ̀tá omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi ń wọ́ yanrìn gẹ́rẹ́rẹ́ wòlíì abómi sọ̀tá ó ti ń gbàlejò ó sì máa gbàlejò lọ òyìnbó lásà adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí wọ́n ní gbóná ayé jáde ìgbóná ayé ò ní jà kó délé babaláwo
ẹ̀rùn èsìn kì yóò pe wúrò, ìgbóná ìjì kò ní jàdílé wa. Nígbà tí afẹ́fẹ́ àti ìjì ti ń rọ̀ lọ́jọ́ tí à ń sọ yìí, ní tó jẹ́ kọ́kàn mi ó balẹ̀ digbí. Ewé kan bẹ tí wọ́n ń pè léwé ọya. Fọ́nrán fídíò ewé ọya yẹn màá ní kí wọ́n yà wọ́n á gbé sórí afẹ́fẹ́. Kò sí agboolé tàbí ibi yòówù téèyàn lè gbin ewé yìí sí tí ìjì tàbí afẹ́fẹ́ tó lè ka irú ilé ibẹ̀ láyé. Mo fi ṣàǹfààní fáyé ni. Ìwọ tó bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, tó bá rẹ́ni tó lè bọ́ wá ewé yẹn, ewé ọya, gbé sẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀. Ìwọ tó bá gbọ̀sùn gbọ́, tó gbàṣẹ̀ṣe gbọ́, bọ́ bá gbé kò ní jẹ́ fún ọ, yóò wúlé rẹ̀ tìdítìdé o. Oníṣẹ̀ṣe, onígbàgbọ́ ṣẹ̀ṣe, o là ń bá wí. Èèyàn mẹ́ta ni ò ní fẹ́ràn ara wọn, òkóbò ò ní fẹ́ràn obìnrin. Olówó ò ní fẹ́ràn olòṣì, olórí ibú ò sì ní fẹ́ràn olóríire. Àwọn èèyàn tèmi ni mò ń fún. Ọ̀rọ̀ ewé ọya téèyàn ó gbèsè gbẹ̀lé. Eléyìí kọjá ìmọ̀ sáyẹ́ǹsì. Kò ní í sí ni. Ọ̀rọ̀ kí ni biology sọ ń pa rẹ̀ kọ́. Kò ní í sí ni. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Mo ní lọ́kàn pé tó bá dínú August yẹn lóṣù kẹjọ, irúnú chọ́ọ̀chì wòlíì àjẹbọ yẹn, èmi náà kúkú wá kí ọ, wọ́n darapọ̀ mọ́ sìn. Àjọ wá jọ́sìn lọ́jọ́ náà. Toró oúnjẹ tó ṣe fún gbogbo ilé ayé kò táyé jẹ o. Èyí táyé ṣe fún wọ ni wọ́n ò lè jẹ tán.